àwọn kọ̀ọ̀kan ọba bẹ́ẹ̀ tí ó mọ̀ ṣe yamayama ṣe mọ̀ pé tí wọ́n bá fi ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ kéékèèké mi ìjọba làákàyè wọn ò kí gbé irú ẹ̀ lọ́fà tó lúwo yẹn tóun ní kí gbogbo Fúlàní tí ń pààyàn ọmọ bọ̀ lọ́dọ̀ òun ṣe mọ̀ pé ìgbà míì èèyàn máa fẹ́ fi bí ọmọ àlejọba tẹ́ ẹ bá fọmọ àlejọba yóò máa ṣe yamayama Ọlọ́run jẹ́ mi yóò kún kábíyèsí irú ẹ̀yin bàbá báyìí náà látòrí bàbá wa ikú bàbá yìí aláṣẹ kejì òrìṣà ọkùnrin ogun tí ẹ bá ṣe pé ńgbà tí ayédáyé olóṣèlú lẹ́yìn Ọlọ́run ẹ̀yin bàbá wa tẹ́ ìjọba lọ́kàn àwọn olóṣèlú wa wọ́n ti bà gbogbo nǹkan jẹ́ nígbà tí alága káńsù ọmọ sọ pé kí lóun kábíyèsí wá rí òun káńsù ọmọ àgbàṣẹ lóhun gbogbo orú kan báyìí lágbára Ọlọ́run ó ti tó pinlẹ̀ Yorùbá ìdílé yìí yẹsà kábíyèsí our royal fathers wọn fún wa ní ààyè the Nigerian constitution yẹn tá ń jà fún nìyẹn wọn fún wa ní. bẹ́ẹ̀ ni ìbẹ̀rẹ̀ mú lọ tí ọ̀dọ̀ yẹn kó rí bẹ́ẹ̀ àti wá rí pé àwa ọmọ yín la gba ẹ̀tọ́ yẹn fún yín padà torí pé nígbà tí èmi gbọ́njú mọ àwọn bàbá mi ọmọ aládìkún ni mí ní ìlú Ìgbòho tí ì ṣe pé tí wọ́n bá dẹ̀ ń kí Aláàfin wọn ò lè sọ sítórì Aláàfin kọ́mọ́ sí tàn bàbá mi mẹ́ wọ́n ní ládé Aláàfin ládé adé aládìkún la bàbá Aláàfin torí pé jagunjagun làwọn bàbá tèmi gbogbo ọ̀pọ̀lọpọ̀ agbára tí Aláàfin Ṣàngó nígbà yẹn ó gbà tí ó lọ kóńgò kólé bàbá mi lọ́wọ́ ẹ̀ tí ì ṣe fíìmù tí ikú bàbá yìí mọ́ sọ fúnra ẹ̀ pé kí ẹ ṣe pé Sunday yàbàrá ó fi gbà wọn bàbá rẹ̀ ni so ìdí nìyí tí gbogbo àwọn àtàwọn jẹ́ ọ̀dọ́ tá para wa pọ̀ wípé enough is enough òótọ́ là ń sọ wípé ogun Fúlàní yìí kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ gbogbo àwọn tọ́jú olóṣèlú wa tọ́jú àwọn tá a fi ṣaṣíwájú tọ́jú àwọn bàbá wa tá a kó sókè l'Ábùjá ẹrú Fúlàní náà ṣe àwọn ọ̀dẹ̀ fẹ́ fọwọ́ sírù nǹkan báyẹn òun ló fa àrífín fún àwọn kábíyèsí wa gbogbo àwọn kábíyèsí wa pátápátá ọlọ́njẹ́mi ogun látòrí ikú bàbá yìí pátápátá Ọọ̀ni everybody Àwùjalẹ̀ gbogbo wọn ni wọ́n ti sọ pé àwọn ń bẹ lẹ́yìn wa gbogbo àṣà tí kò sí mọ́ nílẹ̀ Yorùbá lágbára Ọlọ́run gbogbo ẹ̀ padà láìpẹ́ yìí ó sì ti ń padà tó yẹ pé ẹ̀yin bàbá wa lẹ́mọ̀ pàṣẹ fún wa bẹ́ẹ̀ ṣe ń pàṣẹ tẹ́lẹ̀ kò ní sí pé alága kan tàbí ọ̀nẹ́rẹ́bù kan nígbà tí wọ́n bá dẹ̀ fẹ́ dépò yìí wọ́n wá dọ̀bálẹ̀ wájú ẹ̀yin bàbá wa wọ́n máa ṣe kúbẹ́kúbẹ́ bọ̀gbà tí wọ́n bá dépò tán wọ́n sọ̀rọ̀ àwọn dèǹkà tó tó gbogbo yìí ó dópin láyé nígbà tí wọ́n sọ ìtàn bàbá Adésọjí Adérẹ̀mí ní ayé prime minister àti ń sọ lórí wa ńgbà náà tó èbó ń sọ lórí wa èbó wa ní kí wọ́n lọ ké sí bàbá wa Adésọjí Adérẹ̀mí wá ń fẹ́ kóun fẹ́ rí lẹ́kọ̀ọ́ bàbá Adésọjí Adérẹ̀mí sọ pé Ọọ̀ni ò kì í fòkè odò ó lè wò bàbá mi lọ́sọ̀tàn yẹn fún mi ó lè ṣe pé wọ́n ní òun bẹ́ẹ̀ ni ó ní Ọọ̀ni ò kì í fò òkè odò tí prime minister tó president ní president wa ń gbà náà tó bá fẹ́ rí òun kó gbé gbogbo agbára rẹ̀ kó gbé abó òun fẹ́ ni nígbà tá a ṣe ń bẹ lẹ́nu àwọn bàbá wa ó gbé gbogbo agbára yẹn wá ní bọ̀ nísìn àwọn olóṣèlú wa torí ìjẹkújẹ torí ẹrú tán fẹ́ ṣe fún Fúlàní wọ́n ti yí gbogbo ẹ̀ po Oòduà nation Yorùbá nation àwa ń fight fún ẹ̀tọ́ wa báyìí gbogbo Fúlàní ajínigbé ni o tán rèpọ̀ àwọn àǹtí wa ni o tán pa wọn pàpùpà ni o àfẹ́ gbọmọ lórí ilẹ̀ bàbá wa àdẹ̀mọ̀ pé lágbára Ọlọ́run lágbára ẹ̀ tẹ́ bí wa gbogbo ó dòkú báyìí tá a bá sọ wípé àwọn Fúlàní kan ti ń bẹ tó ń gbé pẹ̀lú wa ti pẹ́ àwọn Fúlàní ti ń gbé pẹ̀lú wa ti pẹ́ yẹn gan àwọn gan náà léwu torí pé wọ́n ti mú àpàdé àlùdé gbogbo ọ̀nà wa wọ́n ti mọ́ nànà òkú wa nígbà tí ààfin Ṣẹ́ríkí Fúlàní ti ń ju tààfin tàwọn bàbá wa lọ ṣe mọ̀ pé kọjá yìí ni Fúlàní nígbà táwa gbọ́njú lù wa tẹ bí wa sílẹ̀ kábíyèsí tó bá di àsìkò ooru ntàwa ìlà tẹ̀lé síta sùn kẹlómi tó jí ọ̀tà aago méjì àárọ̀ ẹ̀yin a máa bọ̀ látòkó láago kan òru tẹ́ kàn mú gilọ́ tí ó sin kàkà tí ó àfi tẹ́ bá ń gbọ́ kókókó dàdàbìrì tí máa ń ké lára igi lókù tí yẹn bá dẹ́rọ ẹ̀wò ní ìsìn Fúlàní ọ̀pá yẹn Fúlàní wá ń jí wa gbé lórí ilẹ̀ bàbá wa ń béèrè ránṣọ̀ lọ́wọ́ wa Fúlàní rèpọ̀ àwọn ọmọ wa àwọn àǹtí wa wọ́n tún á ṣe fídíò wọ́n tún post ẹ̀ lórí ilẹ̀ bàbá wa gbogbo eléyìí Ọlọ́run dẹ̀ ṣe mo mọ̀ pé ìlú òkè òyì ìlú akọni ni kò ní di pàṣẹ mọ́ sọ sítórì aṣíwájú rẹ̀ ọmọ mi ni mo dẹ̀ ń gbọ́ kú méje àmẹ́fà bàbá mi náà ti ń dákọ̀ látàárọ̀ irú yí báyìí Ọlọ́run jẹ́ parẹ́ mọ́ kábíyèsí lọ́wọ́ kábíyèsí kò wá jẹ̀pẹ́ ìlú yóò ní bàjẹ́ nígbà tílẹ̀ Yorùbá bá dúró gbogbo ìlú yóò tóbi jù báyìí lọ gbogbo nǹkan àlùmọ́nì wa àwọn Fúlàní wọ́n wa góòdì wa wọ́n wa kùsà wa wọ́n já àwọn Yorùbá ó débẹ̀ wọ́n lé wa ń bẹ̀ tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ so ìdí nìyí táwa fi ń béèrè bẹ́ẹ̀ ni ìdí nìyí táwa fi ń béèrè fún Yorùbá nìṣà. Ṣọ̀kan ọmọ Yorùbá. Location. Ṣọ̀kan ọmọ Yorùbá.
Yorùbá nation. Yorùbá nation. Mo ní ọ̀jẹ́ kẹ́ rí mi lánàá gbogbo àwọn àgbààgbà Yorùbá pátá ni wọ́n wà ń bẹ̀ lánàá. Wọ́n ti kọ lẹ́tà síjọba Nàìjíríà láti bí oṣù mélòó kan wípé èyí tẹ́ èèyàn wá jẹ yìí ó ti tó. Ìlú Yorùbá ń bí nílẹ̀ Yorùbá ń bí ẹ wo Benin Republic wọn ò tó Ọ̀ṣun state. Benin ṣe 10 years pé àwọn ń lo náà ìjọba tí ọ̀sẹ́ jù. Kábíyèsí ẹ̀kúnlẹ́mi ọ̀dọ̀ wa ń bí ni àwa àdúrà wa ń bí là ń tanẹ́ fún Benin à ń tanẹ́ fún Ghana à ń tanẹ́ fún gbogbo wọn àwa tá a wá ní iná tá ń tà yẹn àwa ò ní lẹ́lò. Àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn nígbà tá a gbọ́jọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn bọ́dà mi kéékèèké yìí nígbà tí ò sí owó táwọn bàbá òbí tọ́jú wọn wọ́n mọ̀ mú wọn lóko wọ́n ní kẹ́lómi ọlọ́kọ́sẹ́ mẹkáníìkì machine wọ́n ní kọ́ ọmọ ọdún mẹ́jọ ọmọ ọlọ́kọ́sẹ́ káfíńtà léyìí tí ó yẹ kó rí bẹ́ẹ̀ láyé àwọn bàbá wọn lọ́wọ́ ẹ̀kọ́ ọ̀fẹ́ wà náà nílùú òyìnbó wọn ò gbọ́dọ̀ rí ọmọ kékeré nígboro lọ́sàn-án kí ni wá bàbá rẹ̀ ọ̀lù ẹ̀wọ̀n torí pé ẹ̀kọ́ ọ̀fẹ́ ni ẹni tó bá tó wá parí ìwé tí ó bá ríṣẹ́ yóò máa gbowó oṣù ìgbésí ayé rọrùn wà ẹ lè kọ́lé lu èbò kan fi fẹ́ǹsì sí wọ́n kọ́lé bá a ṣe kọ́lé lu ẹ̀ náà ṣe kọ́lé nígbà tí Fúlàní jí wa gbé à ń ṣe fẹ́ǹsì sílé bá a ṣe kọ́lé rè nígbà tí mi mọ̀ à ṣe fẹ́ǹsì sílé wa à ṣe placement àtẹ̀ní àsùnbà tó wù á ṣe bó ṣe wù á tájú lé wa èèyàn gbọ́dọ̀ dẹ́rẹ́ wò wọ́n sì ìdí nìyí ta fi ń béèrè fún Yorùbá nation ó dẹ̀ ti di dandan ó ti wà ó ti rẹ́dì ó ti ṣeé ṣe àjọ́nà jẹ́ kẹ́yìn bàbá wọ́n mọ̀ mọ̀ àní ẹ̀yin bàbá wa lọ sọ wípé ẹ̀yin bàbá wa ẹni ọbẹ̀ òkè ń mì ní kún àgbà ẹ̀yin ẹ mọ ṣàdúrà fáwa a lè sọ pé kẹ́yìn mọ̀ sọ lójú ogun mọ́ ó ti dèwọ̀ ẹ̀yin ò mọ̀ fi àdúrà rẹ̀ wá lọ́wọ́ ni ẹ̀tọ́ wa àfẹ́gbà lọ́wọ́ Fúlàní ẹ̀tọ́ wa àfẹ́gbà lọ́wọ́ Fúlàní ó ti tó gẹ́ ìjọba Fúlàní lórí wa ó ti tó gẹ́ ìjọba Fúlàní lórí wa ó ti tó gẹ́ nígbà tí ilẹ̀ Yorùbá bá dọ̀bẹ̀ tí ẹ̀yin bàbá wa gbogbo bá kó wa jáde ńjọ́ tí a bá nẹ fúláàgì wa àní wá yìí ti ká lóyún. Ikú bàbá yìí aláṣẹ ìkejì òrìṣà akọni ńlá ní Aláàfin tí mo bá ń sọ̀rọ̀ màá ní Aláàfin Ṣojo Aláàfin lọ́ba tó kọ́kọ́ kọ lẹ́tà sí Buhari pé enough is enough tí bàbá mi lè jẹ́rìí sí ikú bàbá yìí ló kọ́kọ́ kọ lẹ́tà sí ìjọba Nàìjíríà wípé ó tó gẹ́ ìyàtọ̀ fi ń jà ọmọ òun ó ti tó bẹ́ẹ̀ gẹ́ ìgbà táwọn ìjọba Nàìjíríà lọ bá lẹ́nu ọjọ́ mẹ́ta yìí pé kọ́ fa Sunday Igboho lóhun lọ́wọ́ ó ní òṣèṣe bẹ́ẹ̀ ó ní Sunday Igboho tẹ̀ ń wò yẹn ó ní mẹ́wàá ni ó lè tẹ̀ ń rí yẹn tí ń káàkiri kì í sí Sunday Igboho torí pé òun mọ̀ àwọn bàbá tòun àtàwọn bàbá rẹ̀ jọ sí ni tẹ bá dẹ̀ gbìyànjú pé ẹ̀fọ́ kan Sunday Igboho ìgbà náà lẹ́rìí já ọba ikú sọ bẹ́ẹ̀ bàbá nígbà náà lẹ́rìí já ọba ó lè ìyẹn jẹ́ tẹ̀yìn ẹ̀wá jẹ́ tó ẹ̀yin ọlọ́sẹ̀lú wọ̀nyí ẹ lọ bá àwọn bàbá wa ṣe kúbẹ́kúbẹ́ nígbà tẹ bá débẹ̀ tẹ tọ̀dún tẹ́ mọ̀ bá wọn sọ gbogbo nǹkan tá a fi ń sọ̀rọ̀ ajé Nàìjíríà lẹ Yorùbá la ti mú omi tẹ́ fi ń ṣe gbogbo nǹkan tá a rọ ń bẹ̀ ní Àpápá Fúlàní ní sọ lórí wa ń bẹ̀ nílẹ̀ Yorùbá wa ń bí báyìí Fúlàní ní wàkùsà wa ń bí tẹ bá láti Àbújá lọ sí gbogbo Kaduna Kano double lane 8 lane ẹ má máa tọ̀ lọ kábíyèsí tẹ bá dé Àbújá tẹ bá lẹ lọ sí Kano sí ẹ wọ tírèènì ni tírèènì lẹ máa wọ tó tẹ bá gbéra láti Àbújá ńgbà tẹ bá fi dé Lọ́kọ́jà ìyẹn mọ̀ sépè fún mi yìí fast train ni wọ́n lò láti bẹ̀ kí ló wá dé tó jẹ́ pé gbogbo nǹkan tẹ fi sọ̀rọ̀ ajé lẹ Yorùbá lẹ́tí máa Yorùbá yẹn làwọn jìyà ẹ̀ ó ti tó gẹ́ so Ọlọ́run jẹ́ kẹ́mi yóò gùn fún wa òun la fi wá káàkiri àkọ́kọ́ náà gbogbo ibi tẹ bá mọ̀ pé àwọn Fúlàní tó ya wèrè bá kù sí ẹ jẹ́ ká síwájú ó pè wá káwá plọ́ọ̀sì wọn àfẹ́ wọn mọ́ kì í ṣe dandan pé Fúlàní kan ti pẹ́ lu wa ìtọ́ pẹ̀lú wa náà mọ̀ lọ lú ẹ̀ ó ti tó bẹ́ẹ̀ torí pé gbogbo nǹkan oko wa ẹ̀ ń bàjẹ́ kẹlẹ̀ mọ́ rí ata àti tìmáàtì tí àti suyin tà lọ́dọ̀ wa ń bí ẹ wá ń ba oko tiwa jẹ́ ṣe bá wọn bo oko tiwa jẹ́ tán èyí wá ń kọ́ ọrọ̀ ajé tí ẹ wá ń tà fún wa àfẹ́mọ́ afẹ́kọ́jẹ́ pé àwọn bàbá wa bọ́n ṣe ń lo oko wọn gbà náà ọmọ dáko wọn kí nǹkan wà déédéé ohun tá a fẹ́ sí nìyẹn àfẹ́ wọn mọ́ àfẹ́ Fúlàní kàkà lórí ilẹ̀ wa mọ́ enough is enough ẹ̀sìn kábíyèsí. Odùduwà ikú bàbá ìlérè eré Aláàfin eré Oòduà rèé tọ́jẹ́ ti ikú bàbá yèyé tọ́jẹ́ bàbá wọn tọ́jẹ́ tọ́ ọ̀ni
tó jẹ́ ti gbogbo àwọn bàbá wa tọ́jọba ilẹ̀ Yorùbá èrè wa rèé ìṣẹ̀dálẹ̀ wa gẹ́gẹ́ rèé àìsẹ̀rú Fúlàní tó fúdí èyí. kábíyèsí náà testify ní ọdún kábíyèsí. Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe hete. Face TV was Swoby.